gbogbo gba a sì ti mọ̀ yín pé tí àṣetọ́ni tó bá ń lérí tó bá ń léka a mọ̀ yín pé wọn ò bí dá tí ó ṣe sí ọ̀sọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa gbogbo bágbára àṣetọ́ni bá ti ṣe tó ó tún bá ń tẹni níwájú àwọn ẹrú ọlọ́wọ́n ọba wa torí pé ẹrú ọlọ́wọ́n máa dáàbò bò kí lẹ́yìn gbójúlé Allah òpìdán àti àwọn alásàsí kí làwọn gbójúlé àṣetọ́ni ṣe baba ńlá kú ṣetọ́ni kan wà tó lè dọ́ lọ́wọ́ ọba níjàkadì kò sí torí délé alhamdulillah ibi tí àwọn mùsùlùmí ti máa bọ́ rẹ́mi òun náà ní káwọn náà fi tọ́lọ́wọ́n bá lẹ̀ kó jẹ́ pé àwọn náà wọ́n ní dí ọmọkùnrin ò tó àwọn náà ń kógun ká àṣàsí làwọn náà ń bá ká ibi tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti máa fìdí rẹ́mi nù tí wọ́n jẹ́ pé lè mọ́mú la pé àṣẹ babaláwo ni olùmọ̀ nípa ẹ̀sìn Islam là wá ń pè é àṣẹ bàbá àdánwò ni kọ́lọ́mọ̀ bọ́ mọ́sá wa bẹ́ẹ̀ ǹjẹ́ kí ni ìdájọ́ kéèyàn jẹ́ òpìdán kí ni ìdájọ́ kéèyàn jẹ́ òpìdán kò sí tàbí ṣùgbọ́n o pé sí àwọn òpìdán èèwọ̀ ni o lápapọ̀ rẹ̀ gbogbo ń táwọn òpìdán ń ṣe lábẹ́ òfin Ọlọ́run ìdájọ́ rẹ̀ ni pé kí ni èèwọ̀ ni lápapọ̀ rẹ̀ Al-Imam An-Nawawi rahimahullahu ta'ala wọ́n sì sọ fún wa pé gbogbo olùmọ̀ẹ́sì Islam ẹnu wọn kò lórí pé haram ìníṣẹ́ dán wa kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá torí pé Ọlọ́hun Ọba Ẹlẹ́dàá wa ó ń sọ fún anabi Musa ọmọ Imran alayhi salam gẹ́gẹ́ bó ṣe wà nínú suratu Taha Ọlọ́hun ní wa alqi ma fi yaminik talqafu ma sana'u innama sana'u kaydu sahir wala yuflihu as-sahiru haythu ata ntí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ pọ̀pá yẹn sọ sílẹ̀ yóò kó gbogbo ntí wọ́n ṣe yóò kó mi pátápátá gbogbo ntí wọ́n ṣe lásàsí kalẹ̀ ń pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ yóò gbé gbogbo ẹ̀mí torí pé ntí wọ́n ṣe ń kọjá nǹkan kan bí ìbá ṣe ètí òpìdán ètè lásán ni tọ́jẹ́ tó pìdán gbogbo ọ̀nà tó pìdán bá wá gbà wá kò ní ṣoríire ọ̀dà iṣẹ́ tá a tó yẹ pé tá a bá ṣe àní ṣoríire bóun ni ó ṣe ní jẹ́ haram ni jama torí di ilé àdánwò bọ́ lásìkò tó lópinna lọ́kọ àdánwò bọ́ nígbà tó ní ìyàwó tọ́jú pìdá àdánwò bọ́ bákan náà Ọlọ́hun Ọba ní wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr anabi Sulaiman alayhi salam àwọn Yahudi wọ́n parọ́ ma ikú ńlọ dáadáa lẹ̀ Ọlọ́hun sì ní Sulaiman ní ṣe kèfèrí o àwọn shayatin àwọn ní kèfèrí torí pé àwọn ló ń kọ́yàn ní idán ó túmọ̀ sí pé idán kìí tiẹ̀ ṣe haramu lásán innahu la kufur ntọ́ dájú ni pé ìṣe kèfèrí ni ntọ́ dájú ni pé ìṣe kèfèrí ni bákan náà Ọlọ́hun Ọba wa ní wa yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum ntí wọ́n kọ́ nínú dán ohun tí ó ní wọn lára ni tí ò ní ṣe wọn láǹfààní ẹ̀dá kun tí ó níyàn lára bó ló ṣe fẹ́ jẹ́ halal ntí ẹ̀ ṣe yẹn láǹfààní báwo ni ó ṣe ní jẹ́ haram torí délé ìdánìyàwó tọwọ́ akóléyà tó kólẹ́kẹ̀ rẹ̀ sọ́rùn ó tún kó sọ́wọ́ ìgbé bàbá òpìdán ọ́f ìlú báyìí la hawla wala quwwata illa billah bákan náà Ọlọ́hun bá tún sọ fún wa nípa àwọn òpìdán Fir'auna lẹ́yìn tí wọ́n rí i pé pọ̀pá Musa ọlọ́ gbogbo ń táwọn dá lẹ́mìí wọ́n ní tí Musa ṣe yìí kò lè jẹ́ dán torí bàbá àti bàbá ńlá dán làwọn gbé wáyìí ìyá àti ìyá ńlá dán làwọn gbé wáyìí tó ṣe pé wọn bí idán kan dá níbikíbi láyé yìí tó lè ju idán yìí lọ báwo wá ní pọ̀pá tiẹ̀ ṣe gbé tiwa mì kò lè jẹ́ dán o inna amanna bi rabbina liyaghfira lana khatayana àwa gbọ́ Ọlọ́hun Ọba Ẹlẹ́dàá wa gbọ́ kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa subhanallah liyaghfira lana khatayana wa hadha dalilun ala anna as-sihra dhanb eléyìí ń tọ́ka sí pé idán ńkọ́ ẹ̀ṣẹ̀ ni wa ma akrahtana alayhi min as-sihr àti ń tó fi tipátipá mú wa tá a ṣe ní dán pé k'Ọlọ́hun forí rẹ̀ jìn wá
ọ̀pọ̀lọpọ̀ ti lóhùn òpin dán mákì Fíráúnà tó ní wọ́n kó wọn wá wípé èyí tẹ́ pa kẹ́yìn lélẹ́yìí àti èyí tí wọ́n sì pa kẹ́yìn náà ni tí wọ́n fi ṣoríire torí de ẹlẹ́yìn wallahu khayrun wa abqa ọlọ́wọ́n bá ló lóore jù òun náà lọ́ba tí sì máa tọ́sẹ́kù. bákan náà nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ijtanibu sab'al mubiqat ẹ ṣọ́ra fún nǹkan méje eléyìí tí máa járí parun he nírọ̀rùn ẹ ṣọ́ra fún nǹkan méje tí máa kó parun báyẹn wọ́n ní wa ma hiya ya Rasulallah kí làwọn nǹkan méje náà rí anabi sallallahu alayhi wa sallam sì bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ó ní ashirku billah wa sihr ìṣẹbọsọlọ nínú rẹ̀ náà ní idán ó tún dárúkọ àwọn nǹkan yòókù idán bẹ́ẹ̀ nù nǹkan tí máa kó parun báyẹn tí ó sọ̀yàn dó lórí ibú ẹ̀yin ń ṣàdúrà fún kọ́kọ́ lọ́wọ́ foríjìn àwọn mọ̀lẹ́kà ń sọ pé foríjìn ta ni bàbá òpìdán tó kú láéláé ọlọ́run ní foríjìn ọ̀daràn. bákan náà ẹ̀yin ń pé àtúbọ̀tán yóò kúkú dá òun sì kò mọ́ idán àti àṣàṣì ṣíṣe àtúbọ̀tán sì fẹ́ dá nínú eléyìí. ǹjẹ́ tí òpìdán bá wá pidán kọ́ òpìdán iṣẹ́ ẹ̀dán gangan fúnra rẹ̀ haram ni tó pidán bá wá pidán kọ́ só lè ya kèfèrí àbí ò lè di kèfèrí ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀dán àwọn babaláwo àwọn àlùfáà àtàwọn àfáà tí ń pidán gbogbo wọn tí wọ́n ń pidán kí ni ìdájọ́ wọn gan sí wọ́n lè ya kèfèrí àbí wọn ò lè ya kèfèrí. Abu Hanifa nínú madhabu tiẹ̀ àti madhabu ti Imaamu Ahmed àwọn ní òpidán yakfuru bi fi'lihi tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní pidán ó di kèfèrí àwọn tí ń fi ṣiṣẹ́ sí wọ́n di kèfèrí sawa'un i'taqada tahrima am la bóyá ó gbà pé haramu ni àbọ̀ gbà ó gbà pé kọ̀tọ́ ó gbà pọ́tọ́ àbí ọ̀tọ̀ ó di kèfèrí. torí ẹ ẹ̀yin wá ń pidán ẹ wá ń dàbí ọgbọ́n ẹ wá kóra yín ríẹ́ríẹ́ ó di Àbújá ẹ lọ bá wọn níbi tí wọ́n ti máa rẹ́jísítà àwọn èèyàn wípé wọ́n ń ṣiṣẹ́ nílẹ̀ tí máa pè CAC ẹ wá ní kí wọ́n rẹ́jísítà yín wípé ẹ̀yin ní kíni àwọn oníṣègùn bílẹ̀ bí inú rùn lẹ́ẹ̀ máa wò ṣùgbọ́n àgò lẹ́ẹ̀ máa fi wò ẹgbẹ́ nǹkan tí wọ́n máa ń sọ fún wọn ni ọ́ wípé àwọn máa worí fífọ́ ẹ̀yìn dúndùn NAFDAC wọ́n sì láǹfààní àti wá wo àwọn oògùn tá à ń bá ń lò àwọn tí owó làwọn wá CAC wọn wówó sápò ìjọba ni wọ́n bá rẹ́jísítà yín wọ́n tún ní ID card lẹ́ẹ̀mọ̀sí fáwọn ọmọ ẹlẹgbẹ́ yín babaláwo náà wàá kọ sójúde rẹ̀ ipa herbalist lóhùn o àbí bẹ́ẹ̀ kọ́ ni traditional herbalist àwọn babaláwo nìyẹn wọ́n tún ní registered in Abuja by the federal government yẹ kọ́ federal local government ni tó bá yẹ kó àwọn náà bá register wo kò lè tọ́ láéláé díjọ́ gbẹ̀ndé alkiyama inú tí máa kó parun báyẹn ni ó sì máa ń sọ yẹn di kèfèrí wọ́n ní tó ń bá ti ń ṣe ọgbà pọ́tọ́ àbí ọ̀tọ̀ ọgbà pípọ̀tọ̀ àbó tiẹ̀ yìí pé ọ̀tọ̀ ọ̀yà kèfèrí lọ́dọ̀ àwọn malikiya wọ́n ní tí òpìdán bá ti lè ń fi dán tó bá ti ń fi ṣe dán ṣiṣẹ́ yọ ọ̀yà kèfèrí o lópin ìgbà tí idán rẹ̀ tó bá ṣàkójọ pọ̀ tó lè sọ yẹn di kèfèrí bíi kọjá yìí pé àbí kọjá yìí pé idán rẹ̀ irú idán tí wọ́n lè lò ní láti ya ọkọ àtìyàwó tí wọ́n kọ̀yìn wọn síra wọn àmọ́ o a wà á jẹ́ kí ẹ̀rí tó múnádóko kó wà lórí pa àmọ́ ló pìdán kése wọ́n ní wọ́n pé a lẹ́rìí lórí pé ń ṣiṣẹ́ yìí sẹ́yìn kọ́kọ́lọ́kọ́ ní sẹ́ wọ́n máa béèrè pé lè má mọ àwọn gbọ́ pé bàbá yẹn ṣe yẹn ń wò lè má mọ àwọn gbọ́ pé pìdán ni lè má mọ àwọn gbọ́ pé bàbá yẹn máa bá yẹn ṣe nǹkan báyìí báyìí tọ́jẹ́ sí òpìdán sáwọn lè má ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ a gbọ́ wọ́n ní wọ́n pé kò tó o ó dìgbà tá a bá rí àmọ̀dájú tó bá dá wa lójú pé níyàwó ni lè má mú yín ó dá wa lójú pé lè má mú yín ó náà máa bá wọn jó nǹkan sí gbẹ́rẹ́ fún wa lè má mú yín ó náà máa ṣiṣẹ́ awo kọ̀tọ́ kẹsì sọ láti lẹ́yìn babaláwo sẹ́mi pé gbogbo ọ̀daràn kì í pera rẹ̀ lórúkọ tó fi jẹ́ ọ̀daràn àwọn orúkọ tó dáa àwọn orúkọ albaraq àwọn orúkọ tó jẹ́ pé wọ́n máa kọ́ ìlọ̀pọ̀lọpọ̀ máa ń sọra rẹ̀ tó bá dá yín lójú torí ẹni màlìkíyà sọ pé tó bá dá wa lójú á pa ni o bákan náà tó bá jẹ́ pé nínú dán tiẹ̀ ó ní pé ká sàsí ọkọ kó lè nífẹ̀ẹ́ ìyàwó
àbí ká sàsíyàwó kó lè nífẹ̀ẹ́ ọkọ, gbogbo ẹni tí máa ń serú rẹ̀ wọ́n la pa ni, wọ́n ní kèfèrí ni, kèfèrí lolúwa rẹ̀. torí délé àwọn Ṣafi'iyya àwọn sọ pé téèyàn bá ń fi dán ṣiṣẹ́, iṣẹ́ yẹn haramu ni o, kò lè sọ di kèfèrí o láti pilẹ̀, àyàfi ẹni tó bá ṣe pé ọgbà ó ní ìgbàgbọ́ sí èyí tó jẹ́ ìṣe kèfèrí nínú dán. wọ́n ní tó bá ní ìgbàgbọ́ sí èyí tó jẹ́ kèfèrí nínú dán ó di kèfèrí. àbí tí bá ti ń wò pé ẹ̀tọ́ ni dán pípa, kéèyàn máa pidán pọ́tọ́, ìgbà náà ni ó ya kèfèrí. àwọn ọmọ èwo ní èsè kèfèrí nínú dán, dídán mọ̀lẹ́ pé láti pilẹ̀ kí ni wọ́n pè ní dán, ebi ń wá àtìlẹ́yìn ṣètọ́ọ̀nì. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ní gbogbo ìgbà tí ó pinna tó bá jẹ́ pé ìṣe kèfèrí rẹ̀ lágbára jù, tí ẹ̀mí rẹ̀ bá sì jẹ́ ẹ̀mí tó burú jù, tó bá sì jẹ́ ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run Ọba jù, tó jẹ́ ọ̀tá anabi Muhammad sallallahu alayhi wa sallam jù, tó jẹ́ ọ̀tá fáwọn olùgbàgbọ́ òdodo jù, ìgbà náà ni idán rẹ̀ ó lágbára jù. orúkọ ìfura òpìdán tí idán rẹ̀ ó lágbára jù, ó lẹni tí ìṣe kèfèrí rẹ̀ lágbára jù, ó lẹni tẹ̀mí rẹ̀ burú jù, òun náà sì ní ẹni tó ṣe pé ń sọ̀tá Ọlọ́run jù, ń sọ̀tá anabi sallallahu alayhi wa sallam jù, ó sì jọ́ta àwọn mùmínì jù. sẹ́bẹ̀yìn náà mọ̀ pé nílùú kan tó bá fẹ́ jẹ baálé ṣègùn, tó fẹ́ jẹ babaláwo àgbà, òpìdán àgbà nílùú wọn, sẹ́yìn máa fẹ́ ṣe máa ń yàn wọ́n. wọ́n ní kí gbogbo àwọn babaláwo yòókù, àwọn tó fẹ́ contest, tó fẹ́ díje pé àwọn fẹ́ jẹ babaláwo àgbà, kí wọ́n korúkọ wọn. nígbà tó bá korúkọ wọn, wọ́n máa pè wọ́n lọ́kọ̀ọ̀kan. nígbà tó bá pè wọ́n lọ́kọ̀ọ̀kan, wọ́n á ní kí gbogbo babaláwo kí wọ́n dá ìwọ tí wọ́n bá nílé, májèlé tí wọ́n nílé kí wọ́n dájọ́ kún kó wa. nígbà tí kálukú bá kó ìwọ àti májèlé tó nílé tó bá kó dé, wọ́n wá ní kí àwọn tó fẹ́ jẹ babaláwo àgbà, tó fẹ́ jẹ òpìdán àgbà ń lóyún, wọ́n bọ́ síwájú. so gbogbo àwọn poison burúkú tí wọ́n gbé wá, wọ́n á ní kó máa jẹ. ẹni tó bá lè jẹ gbogbo poison yẹn tí ò kù, òní ó jẹ babaláwo àgbà. ẹni tí inú rẹ̀ bú jù, tó yọ̀ dára jù, òní ó jẹ babaláwo àgbà. so nígbà tí lè jẹ tí ó fi jẹ lórí ẹ̀kejì, ìfún ti rẹ́, ẹgbẹ́ kó ń bẹ̀ kí n sọkùnrin. ẹlòmínà tún bọ́ bẹ́ẹ̀ títí tí wọ́n fi rí ètò ṣe pé yes, èkejì ṣetán, aláṣẹ èkejì ṣetán, òní ó wá jẹ babaláwo àgbà, òní ó jẹ òpìdán àgbà lò. tí wọ́n fi mọ̀ pé tí ewu bá gbọ́ ọ̀tún wá, bàbá ètò, tó bá gbòsì wá, bàbá ètò. ní bàbá tó ṣe pé tí ewu bá dé yóò gbé lọ tọmọtọmọ ni, àbí ta ni dúró pé Ọlọ́run Ọba níjà. torí Ibn al-Qayyim olóńbá wa sọ̀rọ̀ yìí o, ó lẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá burú tó sì jẹ́ kèfèrí jù, tó jẹ́ ọ̀tá Ọlọ́run jù, ọ̀tá anabi sallallahu alayhi wa sallam jù, ọ̀tá àwọn mùmínì jù, onídàn rẹ̀ máa ń lágbára jù, onídàn rẹ̀ sì máa jẹ́ jù, onídàn rẹ̀ máa jẹ́ jù. bákan náà tẹ́ ẹ bá wo àwọn òpìdán, àwọn ètò bá jẹ́ pé abọ́gibọ̀ pẹ̀lú àwọn nínú àwọn òpìdán, ẹ rí i pé idán tí wọ́n ní agbára burúkú ju idán tàwọn ahlul kitab lọ. abẹ́ẹ̀gẹ́ tiẹ̀, idán àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń bọgi, wọ́n ń bọ ọ̀pẹ̀, wọ́n ń bọ òṣùpá, wọ́n ń bọ òrùn, wọ́n ń bọ ràwọ̀, wọ́n ń sin odò, idán wọn ní agbára ju ti àwọn Yahudi àti Nasara lọ. torí ẹ̀mí ta ló burú jù? ẹ̀mí àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀. tàlẹ́ni tó fi jọ́tọ̀ Ọlọ́run jù? àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀. torí rẹ̀ àṣàṣì tí wọ́n lágbára gan. àwọn babaláwo, àwọn adífá, àwọn babaláwo àgbà, ẹ rí i pé àwọn idán tí wọ́n yóò lágbára ju ti àwọn ará ṣọ́ọ̀ṣì lọ, yóò lágbára ju tàwọn ará sínágọ́gù lọ. torí pé ń bẹ nínú tàwọn ará ṣọ́ọ̀ṣì àti sínágọ́gù náà àwọn tó jẹ́ babaláwo, àwọn tó yẹ pé wọ́n ń ṣe awo níkọ̀kọ̀, wọ́n sì máa pe lórúkọ Jésù lọ́sàn. erinwo yà lálẹ́ aleluya lójú mama, gbogbo orun wọn wà. tó yẹ pé yóò máa fi olúgbòhùn, yóò máa fi bá wọn sọ̀rọ̀, àwísẹ́ àfọ̀sẹ́ yóò fi máa bá wọn sọ̀rọ̀. ẹ díjú yìí ká gbàdúrà, ó ti mú olúgbòhùn lọ́wọ́. àwọn sì máa ń pé ògo ń ṣẹ, ògo ń ṣẹlẹ̀,
àbí òye ogun ṣẹlẹ̀ so ogun tó ń ṣẹlẹ̀ yẹn àṣekínni olúgbòhùn idán tí wọn ò lè lágbára bíi tàwọn babaláwo gangan. bákan náà Ibn al-Qayyim onítẹ̀ bá wà wò àwọn ahlul kitabu yìí gangan ó ní idán àwọn Yahudi aqwa min sihr al-muntasibina ila al-Islam. idán tàwọn Yahudi ó tún lágbára ju idán tàwọn ẹni tí wọ́n ń pera àwọn mùsùlùmí lọ táwọn jókòó idán. yẹn ni pé táwọn Nasara bá pidán àbí tí Yahudi ó bá jókòó idán tí wọ́n tún lágbára ju ti àwọn mùsùlùmí lọ torí pé bọ́bá burú àwọn òpìdánù àwọn mùsùlùmí aburú tí wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ aburú àwọn Yahudi àti Nasara. sẹ́sìn wọn kó àwọn Yahudi àwọn ni wọ́n sàṣà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ń ta àgbàlérò Ibn al-Qayyim ló ń sọ̀rọ̀ ó ní pé àti òpìdán àti onílara èròǹgbà oníkálukú wọn èrò búburú ni o àtòpìdán àtẹni tí ń bínú rẹ̀ èròǹgbà àwọn méjèèjì ó burú o ṣùgbọ́n onílara òun ó máa sí ọ pẹ̀lú ẹ̀mí rẹ̀ burú sí ọ kò fẹ́ kó dáa fún ọ yóò máa sí ọ pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò máa fi ọkàn rẹ̀ yóò máa fi bọ́ ọjà ìkórìíra tó ní sí ọ òun lòun ó máa fi bọ́ ọjà ṣètánì ó wà pẹ̀lú rẹ̀ nígbà tó ti kórìíra rẹ̀ tó báyìí tó ń sìn fẹ́ kó bàjẹ́ kó ta fún un òun ràn ọ́ lọ́wọ́ yóò máa wá ṣe lọ́ṣọ̀ọ́ fún ọ bí wọn náà ṣe máa ṣe lára rẹ̀ òun máa wá wọ́nà báwọn ṣe jọ rí gbèsè. Ibn al-Qayyim ní ṣùgbọ́n pìdán tiẹ̀ òun náà fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ṣùgbọ́n ọ̀nà wo ló ń fi fẹ́ bà tiẹ̀ jẹ́ ìmọ̀ tó ní sẹ́mi kó nímọ̀ nípa adán ni ìmọ̀ tó níyàn ni ó lò experience tó ní nípa adán ni ó lò bákan náà ẹbọ tí ń ṣe sọ́lọ́n ni ó lò àti lílò tí ń lo àwọn ṣayatín ni ó lò láti fi bà tiẹ̀ jẹ́. báyìí ni olùmọ̀wá Umar al-Ashqar ńlọ mu wá nínú tírà rẹ̀ Umar ibn al-Qayyim yìí wá nínú tírà Alamu as-Sihr wash-Sha'wada. jẹ́tẹ̀lẹ̀ báyìí wá a rí i pé wọ́n ní ìṣekèfèrí ìní kéèyàn máa ṣe àṣàṣì kéèyàn ya babaláwo kéèyàn yóò pìdán wọ́n ní ìṣekèfèrí sọ́lọ̀ ni. ẹ sì rí òdodo ọ̀rọ̀ Ibn al-Qayyim níbí báyìí nípa pé tẹ́ bá wà àwùjọ wa wọ́n gbé ọlọ́sàdúgbò kan pé kọ́ lọ́ máa ṣe lè máàmù fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń kà nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ń gbogbo gbà ìgbà ńlọ báyàn pé kí wọ́n bá ní pọ́wọ́ dà kí wọ́n bọ̀ sa nǹkankan kí wọ́n bọ̀ ṣe nǹkankan iṣẹ́ awo ni kò tọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe ẹnìkan wọ́n á rìn wá bọ̀ wọ́n á sọ pé àfà sẹ́yìn ni mo máa gbóhùn yín jojúmọ́ ni nínú gbóhùngbóhùn ní mọ́sálásí oníbẹ̀ẹ́ ni ìwọ náà ni wọ́n á ní kí ló burú nu kéèyàn jẹ́ ẹni tí ń bá àwọn èèyàn pawọ́ dà tí ń ran àwọn èèyàn lọ́wọ́ ń bá wọn ṣe àjò kí ló burú mbẹ ní wọn sọ pé kí ni ò burú mbẹ iṣẹ́ kèfèrí sọlọ ni kọtọ ìmọ̀ ẹ̀sọ́ yẹn di kèfèrí èèyàn dọ̀ máa ná ní rọrùn wọn ni tìyín yàtọ̀ àfà toró ń tó ń bá yín sọ̀rọ̀ babaláwo lò ìpàdé táwọn sì máa ṣe táwọn babaláwo àfà bíi yín náà kún bẹ́ẹ̀ kìí ṣàfà bíi tèmi wọ́n sọ pé àwọn ọ̀daràn bíi tiẹ̀ so torí ẹ rí i pé tí nǹkan bá dàrú má àwọn mùsùlùmí tí wọ́n ń pidán tó bá dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n máa tó àwọn babaláwo lọ. ẹ rí i pé Ibn al-Qayyim sọ pé bí ẹ̀mí yẹn bá ṣe burú sí bí yẹn bá ṣe jẹ́ kèfèrí sí ìnidán rẹ̀ ó lágbára sí. ẹ rí i téèyàn ó fòdìdí ìlú rẹ̀ lẹ̀ ó lè mórí lé Ilé Ifẹ̀ gbọ́ pé babaláwo kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ọmọ orúkọ tó gùn jẹ yóò sì jẹ pé àfa kan lòun lè máàmù kan lòun àfa tẹfsiri kan lòun ọwọ́ ògùn lọ gbogbo àwọn babaláwo ni wọ́n mọ̀ lọ́rẹ̀ tóró ti gbà pé ìtàwọn bá ṣe tìyàn ṣẹ náà ni iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe orúkọ tí kálukú kan sọ̀rọ̀ rẹ̀ lọ́yàtọ̀ torí pé nínú kúndí kálukú nákàlí kálukú ti ń gbé ká
gbogbo ẹjọra wọn náà ni wàláhì torí pé ntí kálukú ló ń jọ ń ṣe nǹkan kan náà ni ogún kínní ogún kínní ogún kínní ogún kínní tó o bá rí kúndì ti babaláwo tó o sì rí nákàlí ti àwọn aláàfáà wàá rí i pé gbogbo wọn pátá náà nǹkan kan náà wọ́n sọ pé àwọn jọ ń ṣe ntí kálukú sì jọ ń lò sí nǹkan yẹn ọjọ́ra wọn kódà ní ìgbà tí wọ́n bá kọ nákàlí tó bá dojú ẹ̀ wọ́n tún kọ nákàlí wípé a wà tẹ odù fatimbo yìí tó bá sì lọ dàbí rọ́sáwó nákàlí tiẹ̀ náà wàláhì wọ́n tún sọ pé táwọn bá ti odù fáyì wọ́n tún fi bírò yá bẹ́ẹ̀ wípé tábà á ti odù fáyì ó kọ́ báyìí ni wọ́n ń podù fáyì ẹ̀sùn láwọn á fi tẹ̀ òsùn láà fi tẹ̀ yáà ní yàtọ̀ àbí òye wa fa innal asami la tughayyiru min al-haqa'iqi shay'a àwọn orúkọ tí kálukú sọ̀rọ̀ rẹ̀ kò lè yí reality padà ǹjẹ́ ń ṣe awo ni babaláwo ni yín ẹ kàn pera yín lórúkọ míì ni gẹ́gẹ́ bá ti ṣe sọ pé orúkọ lásán ògbéni wà lìjánà téèyàn bá sin lọ́hùn bẹ́ẹ̀ náà lórúkọ lásán kò yọ ọ́ kúrò nínú pé babaláwo ni wọ́n náà o ńgbà tó yẹ pé sẹ́kìn ló ń ṣe iṣẹ́ awo ilé ìjẹba àwọn tọ́ àwọn olùmọ̀wá ìyapọ̀ ẹnu wa wà láàrin wọn lórí wípé àwọn ò fẹ́ pidán a sì fẹ́ ya babaláwo ṣùgbọ́n sọ́tọ́ ká kọ́ nípa adán gẹ́gẹ́ bí ìmọ̀kan nínú àwọn àmà ka thaqafatin min ath-thaqafat ká mọ̀ nípa rẹ̀ min babi araftu ash-sharra la lish-sharri lakin li-attaqih wa man la ya'rif ash-sharra waqa'a fihi lábẹ́ pé mo máa burú kése torí kí n lè bá àṣà burú ṣùgbọ́n kí n lè bá àṣọra fún ni torí ẹni tí ó bá máa burú ńkọ́ ó súnmọ́ kó ṣubú sínú ẹ̀ sáà lè ṣe bẹ́ẹ̀ náà kọ́ sọ pé expert ni ọ nípa dán ṣùgbọ́n èso pè dán gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa mechanical science àbí mechanical engineering la read ṣùgbọ́n nígbèsè ayé wa ńkọ́ iṣẹ́ tà ń ṣe ọjọ́ mechanical bí kò jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ ní census office ṣé mechanical lélẹ́yìn máa kà yẹn ṣe di mechanical tọ́ ṣé bẹ́ẹ̀ náà a lè lọ kọ́ ń pa dán páwọ̀ fẹ́ fi ṣiṣẹ́ sọ́tọ́ ká kọ́ nípa rẹ̀ eléyìí làwọn olùmọ̀ wa ìyapa wà láàrin wọn. àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé idán kìí ṣe ń tọ́ da o wá ti rí o pé kìí ṣe ń tọ́ da o ìdí nu tí wọ́n fi ṣe ìyapa nípa rẹ̀ ẹ rí i pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àmà a ní gbogbo òmà ló yẹ kéèyàn kọ́ nípa rẹ̀ lópin ìgbà tó bá ṣàǹfààní àmọ́ mà tí ó ṣàǹfààní kò tọ́ ká kọ́ nípa rẹ̀ ẹnìkan wá béèrè ó ní màá ó ní ó ṣàǹfààní a ní bí ìmọ̀ nípa dán ni àti ìmọ̀ nípa bá a ṣe ṣẹbọ sọ́lọ̀ ṣé àwọn akókò báyìí sáfù kan náà wọ́n tò sí eléyìí ọ̀tọ̀ kí mùsùlùmí ọwọ́ arúmọ̀ yìí àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sọ yìí pé ká kọ́ nípa àmọ̀ nípa dán haramun wa kufur èèwọ̀ ni ìṣekèfèrí sọ́lọ̀ sí ni ẹ dákun torí tọ́lọ̀ èwo ló fúyẹ́ nu méjèèjì wípé ìgbà tí mo wo agbọ̀n kan ni mo wá gọ́ ọ bẹ́ẹ̀ èwo ló ṣe gọ sábẹ́ ṣé haramu ló ṣe rọ́ọ̀lù ni àbí ìṣekèfèrí ló ṣe kọlù ọlọ́run bá dákun ṣàánú tiwa o torí ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ọ̀dọ́wọ́ yín o ẹ fọmọ yín sílẹ̀ fún yàn ẹnì kan lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kò síṣẹ́ tí wọ́n kọ́ lẹ̀ Yorùbá yìí wàlẹ́ ọ yà mí lẹ́nu èmi ò kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá lọ ra nǹkan ní àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà púpọ̀ tí wọ́n bá rí táwọn èèyàn bá tọ́ pé lọ mú kíní wá lọ gba kíní wá ó yẹ kó wá ó yẹ mú wá wọ́n á máa rò pé bóyá wọ́n ń ṣiṣẹ́ gbowó oṣù lọ́dọ̀ wọn ni ẹ̀yin ọ̀rẹ́ yìí wọ́n á sọ fún mi pé àwọn eléyìí ń kọ́ṣẹ́ ni mo ní iṣẹ́ wọn ń kọ́ nu káràkátà ẹ dákun káràkátà tún ṣe nídìí kíkọ́ wọn ń kọ́ṣẹ́ nu o wọ́n tún gba fírídọ́ọ̀mù lórí pé ń kọ́ káràkátà wàláhi ajib àwọn ọmọọrù rẹ̀ ńlẹ̀ Haúsá ọkọ̀ṣẹ́ kọ́ káràkátà wọ́n bí ọnu káràkátà wọn kọ́ káràkátà pé kíni gbogbo ẹ̀yin Yorùbá máa kọ́ torí ẹ̀ Yorùbá kan lè sọ máa lẹ̀ ni wọ́n sọ ọ́ lẹ̀ fáfá kan pé wọ́n fẹ́ kọ́kọ́ sẹ́ lọ́dọ̀ yín iṣẹ́ wo gan lẹ́ ń fẹ́ kọ́kọ́ ṣé kọ́kọ́ kí ó ní àní kọ́ máa lọ madrasa ẹ̀ ṣe dánwò fún kíláàsì tó bá yẹ kọ́wọ́ bàbá
kéésì ẹ dákun fàálà yaf'alu fàálà yaf'ulu fàálà yaf'ilu tẹ́ ń kọ́ mi ìjọ ní ó dòwó. bẹ́ẹ̀ ni ọmọ kan wá dọ̀ ó lòun fẹ́ kí ó bẹ̀rẹ̀ ó wá láti ìlú Ṣakí ó lòun fẹ́ ká kí ó ní bàbá Èkó lòun ti wà tẹ́lẹ̀ kí lè à ń ṣe lẹ́kọ̀ọ́ ọlọ́kadà so ọkàn wa mú kí ó tọ́ so ó lè ṣe sùúrù torí pé kéèyàn bá fẹ́ kọ́ tí ó mọ̀ ó nídìí sùúrù o máa ṣe kò sí wàhálà kí ló wàá máa ṣe jẹun oníṣòwò ńlọ́kadà ọ̀dà gbìyànjú láti màlúù tó fi máa bi tó máa gbéyàn lọ tó máa gbéyàn bọ̀ ọ wá ṣe sùúrù ó ti wá ọ wá yẹ ẹni tí ò tẹ máa bi tí kí ó kọjú sí rárá akọfígbà kankan kọ lálẹ́fù kọ́ kínní kan tó ń bọ̀ ya lọ́wọ́ abá mi jọ́ kan lónìí bàbá ẹ̀ dákun ṣé bẹ́ẹ̀ ṣe ń kọ́ mi yìí náà ṣé yóò ṣe máa ṣe jẹ lọ́jọ́ iwájú mo ní ṣe jẹ báwo ńgbà tí ẹ ṣe fọ́ ó ní tó ń gbà lérò ni pé because òun ṣàdédé wá kí ó dádì òun rí i pé àwọn afáà máa ń pawó lẹ́kọ̀ọ́ àwọn olówó dẹ̀ máa you see wọ́n dẹ̀ máa ń bẹ̀ wọ́n ṣẹ́ owó tó máa ń bẹ̀ wọ́n yẹn owó gan ni wọ́n máa ń gbà mo ní àwọn èsì aláwo èèyàn mélòó lórí tó gbé sẹ́wà láti jò ti dé so eléyìí ó fi hàn wá pé subhanallah ńgbà tẹ sọ máa ń lẹ̀ tẹ ní kọ́ lọ kọ́ sí awo ntẹ ẹran máa lọ ṣe ìlà ń sọ̀rọ̀ ń parẹ́ yìí o haramun wa kufur. àfààní ẹ lọ hàn kí ó yìí ẹ hàn Yasin 100 ṣe akọ̀mọ́kọ́ Yasin 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 ṣé bẹ́ẹ̀ ni àbí gbogbo súrátù Yasin 100 wàláhi innaka satata'ab yọ rẹ̀yìn bàjẹ́ eegun ẹ̀yìn tẹ́ wá rí yìí nígbà tó o bá fi kọ́ tán wàhálà yóò ti kankuláìsì. sọ wọn á ní kọ́ ọmọ ebi tẹ́yìn ló ti mọ̀ pé rọ́pọ̀ mẹ́nu wọn á ní kọ́ ọmọ wọn á kọ́ tó o bá ìhàn kan tó o gbà wọn á lọ́gọ́rùn. àfọwọ́tún ní ẹ lọ mọ́sẹ̀ yìí ẹ lọ gún pọ̀ máwọn èlò yìí wọ́n lè ní kó gún ọṣẹ yẹn kó gún pọ̀ mọ́ èpo ọ̀bọ̀ kó gun pọ̀ méwé àti òfòlé kó gun pọ̀ mọ́ orí ọká kó gun pọ̀ mọ́ ìkódẹ kó gun pọ̀ yáà ni wọ́n sá gun gbogbo ẹ̀ pọ̀ àlọ́ mi gan wọ́n ní kó gun pọ̀ mọ́ dídí adìẹ wàláhì eléyìí wọ́n á sọ pé èmi ò fẹ́ràn kí n mọ fọṣẹ dúdú wẹ̀ wọ́n ní ra lọ́ọ̀sì wa àbọ̀ ogun àwọn ọmọ òṣìṣẹ́ rẹ̀ tó bá yẹ pọ̀ṣẹ dúdú ni àti gun papọ̀ mọ́ odindi adìẹ kò ní ṣòro àmọ́ lọ́ọ̀sì yóò máa yọ bọ́rọ̀ ni yóò máa yọ bọ́rọ̀ ni wọ́n ò sí ohun pé kí wọ́n lè gùn ọmọ akéwò wọ́n àìkọ́ ọmọ akéwò nù ọmọ awo tí wọ́n ń pè lọ́mọ akéwò yóò máa gún gbogbo ẹ̀ pọ̀ yóò máa gún gbogbo ẹ̀ pọ̀ wọ́n á mọ ọmọ awo wá lè kéwò ó ní àṣẹ kéwò ìlé pọ̀ iṣẹ́ awo ló ń kọ́ tẹ́lẹ̀ kò ní rọrùn fún láti kọ́ kéwò torí pé ọmọ awo lòun àti dọ́mọ kéwò kò lè rọrùn. bákan náà àfàtún lè dẹ wọn síta ọya adarípọn 3 aláǹgbá abiláǹkọkọ 2 adarípọn olórí pípọn 3 aláǹgbá 2 3 to 2 wọn lè máa ṣiṣẹ́ eléyìí látàárọ̀ tí lè sùn wàláhì ẹ̀yin 2 lẹ tájẹ́ tiwọn ládùúgbò bí aláǹgbá ti pọ̀ tó ládùúgbò àwọn náà wàá declare state of emergency wípé ẹ gbọ́dọ̀ jáde o kó lé o gbélé o so tí bàbá rẹ bá wá bàbá wá bí tí wọ́n ti ní kéwù yùn kẹ́ wo bí wọ́n ṣe ń parọ́ mọ́ kéwù torí ẹ̀ la ṣe pé kí ni ń jẹ́ kéwù gan kéwù kí ni ń jẹ́ kéwù gan lédè Yorùbá àwọn àgbọ̀ Yorùbá dáadáa o kí ni ń jẹ́ kéwù kéwù so wọ́n ní ó kéwù ó kéwù ó kéwù ok tó bá yẹ kó kéwù ni a náà ma wà i náà wà ṣé bá sọ pé a i u bó ló ṣe wá jẹ́ kó kéwù o rò pé yé wa a sọ pé kọ́ mà ẹ dákun ó kéwù báwò torí pé ngbàtà ń kéwù uyùn kò pé kí wọ́n tún mọ̀ sáwù àmọ́ tó bá yẹ kó wọ́n ń pè nǹkan bó ṣe jẹ́ pé ọkọ̀ mà wà lẹ́ ọ̀pọ̀lọpọ̀ tún ní sáwù mọ́
ọkọ ìmà nípa t'Ọlọ́run ọkọ ìmà nípa t'Ànábì sallallahu alayhi wa sallam sẹ́mi káwọn yóò lè sọ pé ṣé t'Ànábì náà sì lélẹ́yìí ṣé t'Ọlọ́run náà sì lélẹ́yìí tẹ̀ nǹkan parọ́ ó kó àlùkẹ́bà wọ̀ ó tún wé láwàní ó tún gbé kakọ́rùn bí ara Sudanu àsótún tẹ̀ nǹkan kan mọ́ di ẹ̀yin wá ṣe bí bọ́yá masha Allah la quwwata illa billah àwọn bàbá ń gbẹ̀sìn ga kíni ó ń dè ń bẹ́ ń di rẹ̀ torí di eléyìí wọ́n ní ká kọ́ nípa rẹ̀ haramu ni o. wa ma kafara Sulaymanu walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr. Anabi Suleiman ẹ̀ ṣe kèfèrí o àwọn ṣètọ́ni ní kèfèrí o kí ló sọ wọ́n di kèfèrí wọ́n ń kọ́yàn ní dán olùkọ́ tó kọ́ wọn ní dán kèfèrí lọ́lọ́run pè mẹ́ o ọlọ́run pè ló pìdán ọlọ́run sì tún sọ pé wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. wọn kì í fi dán mẹ́nìkan ṣáájú kún ó tó sọ àsọtẹ́lẹ̀ fún pé fìtínà lásán làwa jẹ́ sọ́ra o má kọ́ nípa adẹ́kọ̀ má bàa ya kèfèrí o ó túmọ̀ sí pé man ta'allama as-sihra kafar ẹnikẹ́ni tó bá kọ́ nípa adán yóò di kíni yóò di kèfèrí kọ́ lọ́n sànù wa. ọlọ́run bá sọ pé walaqad alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq wala bi'sa ma sharaw bihi anfusahum law kanu ya'lamun. ọlọ́run ni wọ́n ti máa wípé ẹnikẹ́ni kò ní fi owó rẹ̀ ra idán àyàfi kó jẹ́ pé kò ní rí èrè jẹ tó bá di lọ́la al-qiyama. anybody tó lọ kọ́ nípa rẹ̀ kò ní jèrè tó bá di lọ́la al-qiyama. tó bá ní kí ni mà téèyàn ọkọ̀ téèyàn ó sórí ibú láyé àti lal-qiyama kí lẹ́ẹ̀ fi dá wọn lóhùn ìdánì. ọwọ́ lọ tẹ káàdì ọwọ́ à ń pín fáwọn èèyàn nu bọ́ọ̀sì wípé o specialize in Egypt ẹnìkìnnì kódà kó specialize in Maka òpinna lópinna ọmọ ẹjẹ ńláńlá wala yuflihu as-sahiru haythu ata gbogbo bíkíbi tó pinna gbà wá kò ní ṣoríire sí ọ̀rẹ́ láyé wọ́n yìí sì kọ́dá Maka kójú yọ báyà wọ́n ń kọ́ Misra bó ṣe wíwùn àbí òye wa torí ẹ̀ gbàtà àwọn kan ti wà báwọn tẹ́ bá rán wọn lọ Misra ẹ̀ mójútó kọ́ má jẹ́ pé dání ọkọ̀ wálé o àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ torí gbogbo ẹ̀ kò sí ètí ọ̀tọ́ lọ́dọ̀ tiwọn lọ àmọ́ ní Maka ní Madina wọ́n yìí kọ́kọ́ kú kọ́ ń bẹ́ o qala Allahu qala rasuluhu ẹnìkan ló wọn fẹ́ kọ́ mọ wọn lọ Madina ó sera rẹ̀ yóò bá lọ Madina ajẹ́ kíkọ́ gba Róòmù lọ èwo lẹ́yìn fẹ́ ṣé Madina ni àbí Róòmù tán. bákan náà àwọn olùmọ̀tò sọ yìí pé kò lè ṣeéṣe kéèyàn pidán àyàfi kóun náà gbà nínú ara rẹ̀ pò ń lágbára láti yí nǹkan padà kò sópìdán náà tí ò ní máa wò bẹ́ẹ̀ pé sọ́ra rẹ o sọ gbà páyé ń bẹ ẹ̀rí tẹ́lu mi ọmọ sọ fún sọ gbà páyé ń bẹ kí ni ń jáyé náà ṣé bẹ́ẹ̀ yẹn ni èèyàn wà sọ gbà pé alẹ́ pàkádà rẹ̀ dà ń gbà bẹ́ẹ̀ sọ gbà pé òun lè sọ ọ́dọ̀ pọ̀ lọ́wọ́ àwọn wọn ò bí ọ́dà òpìdán máa wúra rẹ̀ wípé kò sí tóun ò lè yí padà ìdí nu tó fi jẹ́ pé kò sí sẹ́tàn gbọ́dọ̀ rẹ̀ tí ó yí pé òun ò lè ṣe wọ́n lè yí pé ń ti ń tà ẹ má jẹ́ ọ́ tà mà sẹ́mọ̀ pé wọ́n fẹ́ yí nǹkan padà nù gbogbo èèyàn ń wá apá wọn fẹ́ fẹ́ ẹjọ́ kùtọ̀ ọba kí wọ́n dá sẹ̀ ń bẹ̀ bákan náà wọ́n fẹ́ gbéga lẹ́nu sẹ́ ẹ má jẹ́ wọn gbéga má ìgbàgbọ́ tó pìdán nìyẹn pọ́n lè yí nǹkan padà wọ́n ní ìṣekèfèrí gangan ló náà anybody tó bá gbà pọ́n lè yí nǹkan padà ní ntẹ̀yìn ò lè ṣe àfọlọ́hún ìṣekèfèrí ni sẹ́mi kó pìdán nìsín òun lè sọ pé ẹni tí ń bímọ òun lè mú má bímọ má òpìdán nìsín ó lè sọ pé ẹni tí ò bímọ òun lè jẹ́ ó bímọ sẹ́mi kó ń wò pọ́n lè yí nǹkan padà ní ntẹ́nìkan ò lè ṣe àfitání Allahu Rabbul Alamin òun gangan fúnra ara rẹ̀ ìṣekèfèrí ni. bákan náà nínú tó tún sọ kíkọ́ nípa adán di kèfèrí òun náà ní pé èèyàn ò lè kọ́ nípa adán àyàfi kó jẹ́ wípé èèyàn wọnú rẹ̀ ní wíwọ̀ gidi ọmọ tí ń kọ́ nípa adán òun náà mọ bá wọn ṣe tí wọ́n ń ṣe ní ṣíṣe gidi
wọ́n lè ní kó lọ mọ́ pọ̀fọ̀ yìí, wọ́n lè ní kó mọ́ pògèdè yìí, wọ́n lè pé kó mọ́ wí nǹkan báyìí. sẹ́yìn mọ̀ pé náà yóò di pé ń pàlejànú, yóò di pé ń pe ṣètọ́ọ̀nì, yóò di pé ń pe òrùn, yóò di pé ń pòṣùpá, yóò di pé ń wárí fún wọn. òní wọn ní kó gbẹ́bọ lọ sórí ta, òní wọn ní kó lọ kó kinní kan wá wájú èṣù. so gbogbo eléyìí náà ìṣe kèfèrí ni o. ọ̀dà ẹni ká má kọ́ nípa adán, báwo wá lẹ́yìn náà ṣe máa ń pa gbogbo ìtẹ́ ń sọ fún wa yìí o. torí tẹ́ ẹ bá kọ́ ń pa rẹ̀ bó lẹ̀ ṣe máa nípa rẹ̀. Al-Imam Al-Qarafi rahimahullah wọ́n ní ìyàtọ̀ ń bẹ o nínú tírà àwọn Al-Furuq, wọ́n ní ìyàtọ̀ ń bẹ o láàrin idán eléyìí téèyàn máa nípa rẹ̀ pé kí làwọn òpìdán máa ṣe gánà rí, kí ni wọ́n ń pè ní idán gánà rí, látàrí pé èèyàn ń ka tírà kan, èèyàn ń ka tírà kan kẹ́ ẹ bá ṣe ka tírà ní ìsìn tá a fi mọ gbogbo ní táwọn òpìdán ń ṣe. ẹni tó ka tírà tó fi mọ ní táwọn òpìdán ń ṣe, ìyàtọ̀ wà láàrin rẹ̀ àti ẹni tó kọ́ tó ń ṣe é. ẹni tó kọ́ tí ń ṣe kèfèrí lòun o, ẹni tó kà nípa rẹ̀ láti máa burú tí wọ́n ń ṣe tó kó lè bá a sọ fáwọn èèyàn, wọ́n lé lẹ́yìn ẹsẹ̀ kèfèrí o. torí àlọ́kọ́ lọ́dọ̀ àfa kan, àkọ́ lọ́dọ̀ babaláwo kan, àwa kan ka tí wọ́n ń ṣe ni torí ká lè bá a sọ fẹ́ni tí wọ́n mọ̀ kó lè bá a jìnnà sí i. tọ́ wọ́n ti wá ṣàṣìyàn, ẹni tí wọ́n ṣàṣìyàn kí ni tó lè ṣe, kí ni tó lè ṣe. àkọ́kọ́ kí wọ́n tó ṣàṣìyàn má jẹ́ wọ́n ṣàṣìyàn o. àwọn máa ṣe àwọn adhkaru sabah wal masa, àwọn gbólóhùn ìrántí ilé ìta Nabi sallallahu alaihi wasallam ní ká máa wí láàárọ̀, ètò ní ká máa wí lálẹ́. ọ gbọ́dọ̀ kùnú, ó sì gbọ́dọ̀ tán ara rẹ̀ jẹ gan pẹ̀lú. ọ̀pọ̀ àìmọye nínú wa ni ló ṣe pé wọ́n sọ àwọn adhkar fún kò mójútó bíi ti wùlé ó kéré ma, wọn ò sì kákùn kankan. Hisnul Muslim ọ̀nbẹ̀ńlẹ̀ eléyìí tó ṣe pé àwọn àdúrà wà ń bẹ lóríṣiríṣi, láwọn àdúrà tó ṣe pé téèyàn bá ń ṣe wọ́n ràn yàn lọ́wọ́ láti máa kí ló yẹ ká ṣe, àti pé tá a bá ṣe léyìí kí láǹfààní rẹ̀. bó tilẹ̀ jẹ́ pé tírà yẹn gan pẹ̀lú ògo Ọlọ́run téèyàn bá tún ráàyè ó yẹ ká kọ tírà kan tó yẹ pé àwọn àdúrà àwọn aṣàlàyé nínú rẹ̀ bá di sisi wá gangan. torí pé Hisnul Muslim yẹn eléyìí tá à ń túmọ̀ sí Yorùbá yìí a kàn túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tó kójọ ti ṣe kójọ ni. tó bá ṣe yí pé a bá fẹ́ sọ di tírà oríṣi mi yóò sì fẹ́ tóró Hisnul Muslim yẹn méjì, torí pé àgékù ti wọnú àwọn àdéhìí yẹn nípa pé Ànábì sọ pé àdúrà yìí o bẹ́ẹ̀ bá ṣe báyìí 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 ní ọjẹ́ o, gbogbo ẹ̀ ò sínú rẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n kàn rí mbẹ́ pé àdúrà nǹkan báyìí àdúrà nǹkan báyìí bóun ni ó sì wá sí sẹ́mi pé àní ìrì kánú eléyìí. torí ẹ̀ àwọn àdúrà yìí tá à ń bá ń ṣe wọ́n pàtàkì púpọ̀. bí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. eléyìí tí wọ́n ní ká wí nígbà 100 lójúmọ́ kárí pàǹsẹ̀. hasbi allah la ilaha illa hu alayhi tawakkalt wa huwa rabbul arshil azim tí wọ́n ní ká wí lẹ́ẹ̀méje lójúmọ́ kárí pàǹwì lójoojúmọ́. bákan náà a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq eléyìí tí wọ́n ní ká wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kárí pàǹwì lójúmọ́. bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim eléyìí tí wọ́n ní ká wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kárí pàǹwì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. eléyìí tí wọ́n ní ká fi máa wásọ̀ fún àwọn ọmọ wa u'idhuka بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة. تواني كما في واسو تواني كاوي لارو كاوي تواني كاوي رولي كاوي اواني نو حديث كان وصفى النبي صلى الله عليه وآله وسلم واني نكتة تون و akeke san lágbájá o. Ànábì sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni tó bá ṣe pé wí gbólóhùn tá a ní kẹ́ máa wí ní ìrọ̀lẹ́ ni akeke bá ti san. subhanallah. ṣebí wàá máa gbólóhùn náà a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم.
bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim. gbogbo eléyìí tí yẹn bá ń ṣe wọn Ọlọ́run máa fi sọ yẹn. ayatul kursi eléyìí tá a máa ké ní ìgbà tá a bá fẹ́ sùn àti ìgbà tá a bá jí sáyé àti lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan gbogbo eléyìí kárí kó amójútó. al-mu'awwidhat qul huwa Allahu ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas tí wọ́n ní ká máa ké lẹ́yìn ìgbà tá a bá jí sáyé àbí ìgbà tá a bá fẹ́ sùn kárí kó amójútó. lẹ́yìn gbogbo sọ̀láwàtì kọ̀ọ̀kan kárí kó amójútó. ká sì nígbàgbọ́ pé yẹn ṣerú rẹ̀ kẹ́nìkan orí yàn mú pẹ̀lú aburú. Ọlọ́run bó sì máa sọ Ọlọ́run bó sì máa là ọ́. eléyìí ò túmọ̀ sí pé nígbà tí wọ́n ti wá sọ àwọn gbólóhùn yẹn kí n rí pa kékeré ń bọ̀ kí wọ́n á tẹ́wọ́ lẹ̀ fún pé dánwò ò ní rí mi gan. àbí kéjì ọmọ àbọ̀ kí wọ́n á gbẹ́sẹ̀ lẹ̀ fún ó rò pé ó rí mi sán ni ó lè rí mi sán. I'm protected irọ́ lásán. so all are protected but ó gbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ kó wá gbé sẹ́nu ẹ̀rọ gé ọ lẹ́sẹ̀ òun rò pé pákó ni wọ́n gbé sí ni. so torí de eléyìí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ nígbà tó wá sọ ó tún ṣọ́ra rẹ̀. so eléyìí jẹ́ báwọn ẹni tí wọ́n bá wá sàsì tí ìdààmú ẹ̀dínmú o lọ́wọ́n bá kọ́pá burúkú séèyàn tọ́lọ́wọ́n bá kọ́pá burúkú séèyàn sẹ́yìn kẹ́ńtọ́ fẹ́ fa burú sí ọ yóò máa lépa rẹ̀ náà ni wọ́n mọ̀ wágbà wo ló ṣe é mú àsìkò tí ìwọ bá ti sọ̀rọ̀ alẹ̀ ó ṣe é mú àsìkò tí wọn náà bá jẹ́ pé o ti fi tọ́lọ́run lẹ̀ ó ṣe é mú mísíkì ló ń gbọ́ ijó ló ń jó ó ṣe é mú wàláhì nírọ̀rùn. bákan náà ẹni tó jẹ́ pé ìgbà tí wọ́n fẹ́ mú èpè níṣẹ́ ń ṣépè ó ṣe é mú. bákan náà ẹni tí gbàgbé ṣe tó kùnà láti bẹ lọ́hùn lọ́jọ́ yẹn yóò ṣe é mú. torí ẹ gbogbo eléyìí a gbọ́dọ̀ máa kíyèsí ẹ̀rí ká máa ń gbé àláàmù sí àláàmù lójoojúmọ́ láti rán wa létí ikú aago báyìí la mà fẹ́ jì ó yẹ ká tún ṣe àláàmù kan sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kó máa rán wa létí pé sóò ti ṣe díkìrì lónìí sóò ti ṣe díkìrì tàárọ̀ yìí tó bá tún di rọ̀lẹ́ sóò ti ṣe díkìrì ti rọ̀lẹ́ kó máa rán wa létí bẹ́ẹ̀ ó pàtàkì. alhamdulillah islam wa ìrọ̀rùn ni ibi tí ó bá ti rọ̀ mí lọ́rùn lójúmọ́ kan láti ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ní ìgbà ọgọ́rùn islam sọ pé kí n ṣe mẹ́wàá òṣòro rí kó ṣe mẹ́wàá láàárọ̀ rí kó ṣe mẹ́wàá nírọ̀lẹ́ mẹ́wàá tàárọ̀ àti tìrọ̀lẹ́ yẹn òfin ẹ̀sìn islam wa sọ pé kó lè bá a wúlò fún ẹ o gbọ́dọ̀ wí ní ìgbà tó wà níbi tó ti ṣe sọ̀láàtì gàgà pàtó ṣe sọ̀láàtì fajr ó ti kúrò níbẹ̀ ó ti yíjú padà síbòmíì yàtọ̀ sí imam tó ṣe pé a fẹ́ kó kọjú sí àwọn ẹni tó ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ wọ́n wá sọ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀wàá ìsọyìn ó pè so gbogbo eléyìí ní kí ẹja mójútó orí ńláńlá tánàbí sallallahu alaihi wasallam ń ṣe wá kò ní ká sanwó kankan fún wa lórí rẹ̀ wa ma as'alukum alayhi min ajr in ajriya illa ala Allah anabi ọ̀tọ̀rọ̀ ẹ̀san kan lọ́dọ̀ wa ọ̀dọ̀ ta lẹ̀san rẹ̀ wà Allahu rabbul alamin ó sì nífẹ̀ẹ́ wa kò fẹ́ ká burú ṣe wa torí pé ilé ayé kún fún aburú náà lànàbí ṣe kọ́ aláwọn kan dáadáa tá a fi máa wá sọ Ọlọ́run bá kọ́ sọ gbogbo wa. ẹni tí wọ́n bá ti wá sàṣì oríṣi ọ̀nà méjì ni wọ́n máa gbà láti fẹ́ yọ idán kúrò lára ẹni tí wọ́n sàṣì. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ká ṣe ar-ruqya pẹ̀lú àwọn àyá al-Qur'an àti àwọn hadith àtàwọn àdúà tó wá nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam bí ká ké suratul Fatiha gẹ́gẹ́ bí àwọn sahaba nínú hadith abi Sa'id al-Khudri radiyallahu anhu tí wọ́n ké Fatiha sẹ́ni tí a kéke gan tó sì dìde bí ìgbà tí nǹkan kan ò ṣe rí wọ́n ké Fatiha sí ó sì dìde bí ìgbà tí nǹkan kan ò ṣe eléyìí túmọ̀ sí pé a lè fi suratul Fatiha ká fi ṣe rúkìá fẹ́ni tí wọ́n bá sàṣì suratul Fatiha ti tó láti ṣe rúkìá. bẹ́ẹ̀ náà ni al-mu'awwidhat qul huwa Allahu ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas kí bá ṣe rọ́gà wa anabi sallallahu alayhi wa sallam pé qul a'udhu birabbil falaq àti qul a'udhu birabbin nas náà la anabi fi wáyé sọ tọ́lọ́ wọn bá sì sọ. bákan náà àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wíkẹ́ ká máa ṣe láàárọ̀ àti ọ̀sán gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wá ṣáájú yẹn kéèyàn ó gbìyànjú láti mójútó wọn. eléyìí ntọ́ bófin ṣẹ̀ríà mu ni o eléyìí bá òfin ṣẹ̀ríà mu kò tako òfin ṣẹ̀ríà kéèyàn wá sọ pẹ̀lú al-Qur'an àbádùn àti wánu sunna anabi sallallahu alayhi wa sallam kò tako ṣẹ̀ríà ẹ̀sìn Islam. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà táwọn èèyàn máa gbà láti wá ìsọ níbi idán láti gbé idán kù lẹ́yìn tí wọ́n bá ṣàṣìyàn
òun náà ni káwọn èèyàn kó tún lọ bókù ìdámi pé kó bá wọn mú dán kúrò. babaláwo sàṣọ ọlọ́ba babaláwo mi pé kó bá wọn mú kúrò. eléyìí ọ̀tọ̀ o. àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n pín sí méjì nípa rẹ̀. apá kan nínú wọn wọ́n sọ pé haram kò tọ́, haram ni kò tọ́, nítorí pé idán náà ló ń fi ń wá àti mú idán kù. idán ló ń wá àti mú idán kù. gbogbo àwọn àyàtà tí wọ́n ń kà látẹ̀kan, gbogbo àdìsí tá a ti ń kà látẹ̀kan lórí pé wọ̀ ní idán ìsì máa sọ yẹn di kèfèrí. nbọlẹ̀ wa sọ sí tẹ̀ntún fi lọ bá bàbá òpìdán. bọ́lẹ̀ fi sí tó tún fi jẹ́ pé alásàsí náà lẹ́ lọ bá kọ́ba yín sàsẹ́ni tó sàsí. tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti sẹ́lọ̀n o. eléyìí ni ọ̀rọ̀ olùmọ̀wá Abdullahi bin Mas'ud radiyallahu anhu àti Al-Hasan al-Basri àti Ibn Sirin onasi ni imaamu wa Ibn al-Qayyim rahmatulahi alayhim jami'a òun làwọn sì àlẹ́ sà. kọ́tọ́ káfi idán káfi bà idán jẹ́, kọ́tọ́ káfi idán káfi bà idán jẹ́. so eléyìí jẹ́ báwọn. ẹlẹ́kejì nínú ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n ní káfi idán káfi bà idán jẹ́ lópin ìgbà tí idán tá a fẹ́ fi bà idán jẹ́ yẹn tó wọ́n bá jẹ́ ntọ́jẹ́ ìṣekèfèrí sọ́lọ̀, tí ó bá sì jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ní kò burú. báwo ni tí ó bá jẹ́ ìṣekèfèrí sọ́lọ̀ báwo ni ó ṣe ní jẹ́ ẹ̀ṣẹ̀? idán mà la pé àwọn ní tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé kò burú. Al-Imam Al-Bukhari rahmatulahi alayhi nínú sahihi rẹ̀ ó gba ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Qatada. ó ní mo sọ fún Sa'id ibn al-Musayyab, mo ní ẹnìkan tí wọ́n sàsì àbí tí wọ́n ti ẹ̀jẹ̀ kó lè bá ìyàwó rẹ̀ lò, abẹ́ rẹ̀ ń kàn rọ ni tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀, kí ni nǹkan tí wọ́n lè ṣe sí i? tí wọ́n lè lọ sọ́dọ̀ òpìdán pé kó bá wọn pìdán kan tí nǹkan yóò fi kó ń bẹ̀? ó ní la ba's, ó ní kò burú o. innama yuridu bihi al-islah, ntí wọ́n gbà lérò tí wọ́n fi lọ sọ́dọ̀ rẹ̀ náà ní àtúnṣe. fa inna ma yanfa'u la yunha an, wọ́n ní gbogbo ntí ó bá ti ṣàǹfààní a lè sọ pé kò dá. ètò ọdọgba jù ní pé kò dá, torí pé idán náà ni dán máa jẹ́. bóyá ẹ fẹ́ sá láti pilẹ̀ abẹ́ fẹ́ sá láti fi wá ìwòsàn, idán ni dán máa jẹ́. torí ẹ̀ ó túmọ̀ sí pé má yálé babaláwo, má lọ sọ́dọ̀ òpìdán o, má lọ sọ́dọ̀ alásàsí o, má sì sàsẹ́ nìkankan. a sì rí i pé àwùjọ wa nítorí dájú nínú tó ba àwùjọ Yorùbá jẹ́ tí ò fi rọrùn fáwọn èèyàn láti gbé òun náà ní idán àti àsàsí. àwọn babaláwo sáàsà èèyàn ìní ẹ lọ sílé aláwo láwùjọ Yorùbá àfẹnitọ́lọ́wọ́n bá bá sànù. sósì dáa bẹ́ẹ̀, sósì dáa bẹ́ẹ̀. ẹ rí i pé nísìn àwọn èèyàn máa ń léèyàn, wọ́n máa ń léèyàn ní télọ̀, wọ́n máa ń ní èèyàn ní dráìvà, wọ́n sì máa léèyàn lálágbàfọ̀. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kálukú wọn ló léèyàn láàfáà, kálukú wọn ló léèyàn ní babaláwo, àbí bẹ́ẹ̀ kọ́ ni? ẹ̀rí tẹ́nìkan sọ pé ọ̀dọ̀ bàbá mo ti mọ̀ ọ́n, bàbá rẹ ti kú tipẹ́. àní bàbá àfà ọ̀rọ̀ yìí tètè yẹ́yìn. bàbá ní ká ṣe báyìí bàbá èwo babaláwo wa ni. sàṣà Yorùbá ni òrí bẹ́ẹ̀ àfẹnutọ́lọ́mbà sànù. ẹ jẹ́ ká tún ẹ̀sìn wa ṣe jàmáà, gbogbo tó lè bá yẹn lẹ́sìn jẹ́ ká jìnnà sí. ẹ jẹ́ àmọ́ tún sáré wa ṣe, ọjọ́ kan ń bọ̀ gbogbo ọ̀dọ̀ àwọn tó ń lọ kò pé kọ́ ọmọ kù, àwọn gan ń kú. ẹ jẹ́ ká tún ọjọ́ yẹn ṣe, ọjọ́ tí ó kù wa kura wa, tí ó kù wa kùsẹ̀ wa. ọ̀pọ̀lọpọ̀ ló kù làṣírí rẹ̀ tú, sẹ́wọ̀n pé kú máa tú àṣírí. ẹni táwọn wò pé ẹni ọlọ́ọ̀ni nàbà lọ bá àwọn oògùn lóríṣiríṣiríṣiríṣi tán skátà kánú gbogbo yàrá tó ní kí wọ́n mọ̀ wọ̀. wọ́n fẹ́ gbé kàlẹ́ndà tó gbé kọ́, wọ́n fẹ́ gbé kó àsóògùn níbẹ̀ lábẹ́ rẹ̀. àwọn títí wọn ń ṣàdúrà wa lè ṣàdúrà mọ́. tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe sàǹsàn ní kọ́lọ́wọ́n foríjìn bàbá alágbájá, ọlọ́wọ́n foríjìn àwọn òkú mùsùlùmí. torí kò dájú pé mùsùlùmí ni wọ́n kú sí. khasara ni àbí èsè khasara, wàláhi khasara. alẹ́ nìkan sọ̀rọ̀ lánàá yìí. wọ́n fẹ́ wá sọ pé ńgbà táwọn tó ẹrù rẹ̀ àwọn bá kọ́dà àwọn bá nǹkan bẹ̀ tó ṣe pé kò sí fẹ́nu sọ kọ́lọ́ ń ṣàforíjì ara yòókù, kọ́lọ́ ń ṣàforíjì ara yòókù ó túmọ̀ sí pé tí wọ́n bá ń kọ́ kódà. èwo ni wọ́n fẹ́ kí wọ́n bá tọ́ ọ bá kú, sásọ ni àbóògùn. torí ọ̀dọ̀ wọ wa o, ikú sì le wàláhì,
because ní sẹ́ni kan máa ń kọlẹ̀kùn asalaamu alaykum alaykum salaam ó tún máa wò pé ṣé ayínbírin ń bẹ lára lẹ̀kùn ń bẹ ń bẹ ok ṣé kí n wọlé ẹdúró mọ́ ń bọ̀ o gbogbo ń tọ́ fẹ́ kún orí kí ló ṣe ọ̀pàlẹ̀ rẹ̀ mọ́ ok ń bọ̀ lọ́pàlẹ̀ rẹ̀ mọ́ sí ń dọ́tí kú bá dé subhanallah torí de eléyìí ẹ jáwọ́ ń bẹ̀ o ẹ jáwọ́ ń bẹ̀ ẹ má yẹ yẹn láti fogun bá tiẹ̀ jẹ́ wàláhi tàláhi wọ́n rí i pé ọmọ brilliant lágbólé ó nìkan ló brilliant nínú gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò tó wà nílé ó nìkan ní bí wọ́n sì pa ọmọ lọ́pọlọ wọ́n sàṣì ọmọ wa di dọ́ndú yọmọ awúbọ̀ níwájú olùkọ́ pé abó ńkọ́ ni òun náà ni wọ́n máa ṣàṣìyàn tó ẹ kọ́ ọmọ tó wà ní school tó di the most brilliant student ní level rẹ̀ wọ́n wá ń sọ fún mi pé bó ń ṣe wà yìí gbogbo tó ń mọ̀ níwèé ló ń ti gbàgbé kí ó nìkan ló ń wọ̀ gbàgbé wàláì mo sì fẹ́ máa sunkún ó ní believe it or not òun mọ ìwé yìí débi kó máa ń ṣàlàyé nǹkan mi fáwọn teacher nínú medical studies gbogbo ẹ̀ wá sá lọ lórí rẹ̀ ṣèbáṣà sí tẹ̀ ń bá ká náà ni wọ́n ṣàṣẹ́ lómi jẹ̀mọ́ ó di pé ńlẹ́ ń dìde kò lè dìde mọ́ egbò kan sí lára rẹ̀ owó kan sí lára rẹ̀ ẹsẹ̀ sì ń jẹrà òórùn gbalẹ̀ ṣèbájọ́ lérí síra wa ni mo lọ gbà ó rò péré ni ntí Yorùbá máa bá kánú wọ́n ṣàṣìra wọn ilé tó ń kọ́ kò ní sojú wa o onẹ́sì sọ pé tẹ́ bá ní òní sojú yín àsẹ̀yìn yín kálukú wa múra ó sì ti lérí sí mi èmi náà lérí sí o bàbá ẹ má jẹ́ ń bọ́ ha o tó àwọn ọmọ kíni jábára mú kíníkà là á mú oní òṣùbù tí Yorùbá ń bá kánú o alẹ́ nìkan kó wa láti Èkó epo níta o epo engine oil lágbọn abìkan ló kan wọ́n á rí i pé ń tà wọ́n rí i pé ń tà ìyàwó rẹ̀ ló fi sí ṣọ́ọ̀bù òun máa lọ kó epo wá máa lọ kó wa ó wá ní jójúmọ́ ayé yìí oògùn táwọn bá láàárọ̀ yìí táwọn bá lọ́lọ́ ó tún jù lọ wọ́n kàn mẹ́nu ọ̀nà ni pé ìwọ kẹ̀ nílẹ̀ yìí ó tó bẹ́ẹ̀ gbogbo wọn ó sáwù wọn kí gbogbo wọn ya kùsẹ̀ kí lọ síwájú ọmọ sí ìdínú tẹ́ fi jẹ́ pé tẹ́ bá wọ àwùjọ Yorùbá kò sí lọ síwájú ńbẹ irọ́ lásán ẹ jáde kẹ́ wòran wò bí ìlú ṣe rí Nàìjíríà yìí lásán ẹ jáde kẹ́ wòran wò báwo yẹn ṣe máa pọ̀ nù lù àwọn ìlú tí Yorùbá ẹ̀ ṣe bó kúkú fún wa ni gbogbo bí tẹ́ bá gba ẹ̀rì tó dá lọ ni gbígbà tó kúkú ìkà ò ní jẹ́ gbogbo agboolé ló dá làpàtán lọ́pọ̀lọpọ̀ lu adúpẹ́ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ yìí torí ńgbà tí wọ́n bá ní àwọn fẹ́ túnlé yẹn ṣe wọ́n á sọ pé ta ló bí ọ ta ni bá bá tiẹ̀ kọ́ máa láàánì ọ́ á máa túnlé ṣe lójú wa ọlọ́mọ máa fẹ́ nìkan bú ẹnìkan ẹ̀yin lẹ́ẹ̀ gbélé tó dáa èmi ọ̀fẹ́ bá ń gbé bẹ́ẹ̀ ń gbélé yìí kó mò ń gbé wọn ni ọ̀dà ẹ máa ṣe ọlọ́ọ̀kú bá yín ṣe náà bá di pé ẹgbẹ́ pọ́ máa ń padà lọ mọ́tò bá lásídẹ́ǹtì ọ̀parí àbí ọ̀parí lọ́ba tán àwọn ìwà kan àwọn ológun ni àwọn ló máa ń dá lẹ̀ àwọn ẹni bí tó ṣe pé iṣẹ́ òkùnkùn tó wà lọ́wọ́ wọn bí ká bà nǹkan jẹ́ bí ká bà nǹkan jẹ́ ni ẹ̀rẹ́ ni tó yẹ kó fi joyè tí gbogbo èèyàn sì sọ pé náà wọ́n yàn wọ́n ti sọ pé yóò joyè lọ́la yóò joyè lọ́la wọ́n bá pè pa kí lè tó mọ ìwọ́kẹ̀ ẹ bá gbọ́ pé kú àbẹ́ẹ̀kọ́ ni torí ìwà àkà yìí náà ni wọ́n rí pé ń ta bí ṣe fọwọ́ ọ̀tún gbowó ní fọwọ́ sí gbowó bí ṣe fọwọ́ wọ́n bá wò wọ́n bá fojú kàwó ẹ máa gbà àwọn náà bá ṣe pé èló lẹ ta makaroni iye báyìí ni wọ́n bá ná owó burúkú fún tó bá ti sọ sínú gbá báyìí owó ò tún gbọ́wọ́ rẹ̀ mọ́ àwọn kàmọ́tù ó kúnlẹ̀ Yorùbá kọ́lọ́ ṣàánú wa kí ló bí gbogbo ẹ̀ oògùn yìí náà ní oògùn náà ní
àbí kẹ́nìkan fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ bá wọn sọ yọ wá má agaragodo wá yọ wá ti agaragodo àfọwọ́ máa ké amma ba'd fa aqul amma ba'd fa aqul amma ba'd fa aqul bí ìgbà tí kásẹ̀tì á. torí tọ́lọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ bá wọn sọ fá wọn á ti agaragodo máa lẹ́nu gbogbo àwọn alásàsí náà ni àsàsí ńgbà tó bá ti pọ̀ láwùjọ iṣẹ́ ẹ̀dán tó bá ti pọ̀ láwùjọ ẹ̀ ní láǹfààní àti gbódodo nírú àwùjọ bẹ́ẹ̀ torí àwọn tó lè sòdodo pọ̀ láwùjọ àmọ́ wọ́n bẹ̀rù wọ́n sàṣà wọn wọ́n pa wọn. ìdí ìrìn náà ni wọ́n ṣe wáàzì fáwọn òkú àwọn bàbá tó wà ńlẹ̀ mo bẹ̀rẹ̀ látòrí bàbá mi àbí òye kí ẹ ṣe torí Ọlọ́run ẹ má pa mí nì ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má pa mí o àmọ̀ yín ń kà o. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn fún ọ wá fi ìṣẹ́jú méjìlá àbọ̀ ó fi yàn àwọn bàbá rẹ̀ ìṣẹ́jú méjì àbọ̀ tó kù èèyàn máa ń lọ́rọ̀ ńjọ́ mi tó ní sáyè èèyàn máa ráyè ńjọ́ mi tó ní ayé wà wọ́n lọ bàjẹ́. tó nítorí kíni torí pé àwùjọ bàjẹ́ ni láwùjọ Yorùbá tó bá jẹ́ pé ìwọ ń gbé Kaduna ó sì jọ ma Ìnísà ó wá lọlé Ọlọ́run wá ń ṣe ń dáa fún ọ gbogbo àdáwọ́lé rẹ̀ ń yọrí sí rere tó bá jẹ́ pé ọmọ Yorùbá bá ní ọ tó délé bẹ́ẹ̀ tí gbogbo yẹn máa ń bi ọ́ léèrè pé bóun ni bísínẹ́sì lọ́hùn bóun ni kinní kan ó gbé à ń yí mọ́nì kò sẹ́nu rọ̀ kò sára rè kò ṣe kẹ́sà tí máa bá aládùá torí kíni tó bá ṣèṣì sọ bí ṣe ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ kó tó dọ̀hún àwọn ti lè dàrú fún ọ. torí pé ọmọ Yorùbá àwọn ológun làwọn máa bá ṣe àwọn babaláwo lọ́rẹ́ wọn bí kọ́ bàjẹ́ ní fọ́mọlá kejì ní ti máa ṣàwọn nù. ẹ dákun ẹ jẹ́ á yí wa padà. kí ni tó bá dáa fún gbogbo èèyàn kò dí tẹnìkan lọ́wọ́ wàláhì tàláhì dáadáa tèmi kò ní kọ́ má dáa fún ọ dáadáa tiẹ̀ kò ní kọ́ má dáa fẹ́mi kódà gan tó bá kù díẹ̀ káàtó fún mi kọ́ pẹ̀lú mi ni tó bá sì kù díẹ̀ káàtó fún ọ kémi náà pẹ̀lú rẹ̀ ní tọ́lọ́mọ bá ń fẹ́ fún wa nù. ìgbà tí àwùjọ ọba ti dá iná lẹ́rìí pé àwọn èèyàn wọn ò lè rẹ́rìn kó dénú ẹ̀rín yangí ni nítorí pé kálukú tinú bẹ́ẹ̀ nù ni. Yorùbá wọn ò sábà lákòjọ nítorí àwọn alásàsì àwọn aláwo yìí náà ni tọ́ba ta yóò lọ jábọ̀ fáláwo yóò lọ jábọ̀ fáfá rẹ̀ tọ́jú àbá tún kú díẹ̀ káàtó àwọn náà ni ó tún lọ bá gbogbo owó tẹ̀ wọ́n á lẹ̀ ń pa ọ̀dọ̀ wọn náà lẹ́ẹ̀ máa ná sí olórin tí gbogbo ayé bá ń pariwo rẹ̀ ta ni lọ́ọ́ rí àwọn ológun rẹ̀ ni ẹ̀rí táwọn náà máa sọ pé tí wọ́n máa sọ pé wé làwọn já tí wọ́n máa sọ pé gbó làwọn já tí wọ́n máa sọ pé ṣe awo làwọn ṣe bólúwa náà ló ní kọ́ jẹ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn ọ̀daràn ọlọ́run náà ló ní kọ́ máa sọ ògùn ọlọ́run ló ní ká ẹ máa pidán a'udhu billah torí délé ìjàmá ẹja túbà o ìyàwó wa ní bẹ fún òpìdán pípa ni o àwọn èèyàn tó yẹ kó wọ́n papọ̀ o òfin ọlọ́run ní ṣẹ̀ríà Islam pípa ni torí pé wọ́n ń ba ayé jẹ́ wọ́n èjẹ́ ká yóò tòrò lọ́dọ̀ àwọn Hanafiya wọ́n ní tí òpìdán tó bá jẹ́ pé idán rẹ̀ ti ń pa ọjà sí ìṣekèfèrí á pa bákan náà tá a bá mọ̀ yìí pé idán ní fi ń ṣiṣẹ́ kò ní sẹ́mi wọ́n tún la pa lópin ìgbà tó bá ṣe pé ń fi idán rẹ̀ ó fi ń ba nǹkan jẹ́ kódà kó ṣe pé idán tí ó sọ̀rọ̀ di kèfèrí ni wọ́n la pa ni kálukú sinmi tó bá wá túbá ńkọ́ Abu Hanifa ní nǹkan kan fi túbá rẹ̀ sí apá náà ni ìyẹn tó bá jẹ́wọ́ kó pidán lòun àbáwá la ká mọ́ apá náà ni kódà kó ṣe pé mùsùlùmí ni àbí kó jẹ́ Nasara àbí Yahudi tí ń gbé lu mùsùlùmí lọ́dọ̀ Malikiya wọ́n la pa ni o àmọ́ nígbà wo tá a bá dájọ́ kó di kèfèrí nígbà tó bá dá wa lójú pẹ̀lú ẹ̀rí tó múnádóko wípé òpìdán ni tó bá wá jẹ́ pé kò tiẹ̀ nídìí ẹ̀rí idán ti ń pa ọ́ hàn sí gbogbo èèyàn wọ́n la pa ni o
owó rẹ̀ tá bá wá gbà ńkọ́ lẹ́yìn tá a pa tán á dà sí baitul mal táwọn mùsùlùmí. tó bá jẹ́ pé ní kọ̀kọ̀ ní ti ń pidán ńkọ́ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ̀kọ̀ ni wọ́n máa gbé ẹni tó bá mọ̀ wọ́n ló mọ̀ wọ́n wọ́n ní á pa ni o a sì ní tọrọ kó túbá a ní tọrọ kó túbá. wọ́n ní àwọn tó bá yẹ pé Nasrani ni àbí Yahudi wọ́n là ní pa àyàfi tó bá fi ìnira ṣe mùsùlùmí kan á pa àyàfi tó bá di mùsùlùmí láfilẹ̀. Al-Imam Shafi'i wọ́n ní tó bá pé idán rẹ̀ kò bá sọ̀yàn di kèfèrí wọ́n là ní pa lópin ìgbà tí ó bá ti fi idán yẹn pààyàn. tó bá sọ pé mi ni mo pa wọ́n là pa tó bá sọ pé mi mo fi idán pààyàn á pa. Imam Ahmed àwọn sọ pé òpinna á pa náà ni kódà kó ṣe pé kò fi idán pààyàn rí á pa pẹ̀lú mẹ́jẹ̀mú kó jẹ́ pé ìpinna rẹ̀ èyí tí máa sọ̀yàn di kèfèrí ni. àmọ́ tó bá ṣe pé ẹni tó pààyàn yun mẹ́jẹ̀mú kejì òun náà ni kẹ́ni tó pààyàn yẹn òpìdán yẹn àbópìdán yẹn kó jẹ́ mùsùlùmí tó pìdán yẹn bá jẹ́ mùsùlùmí á pa. àmọ́ tó bá jẹ́ pé Nasrani ni àbí Yahudi Imam Ahmad là ní pa ṣé bá ti filẹ̀ lórí ìṣe kèfèrí kí láwọn apá sí nítorí pé ó pidán lásán ṣebí kèfèrí ju idán lọ àfi tó bá fi idán pààyàn báyìí ni Ahmad sọ. tọ́ kí ló dé àrípé lápapọ̀ wọ́n sọ pé àpọ̀ òpìdán gbogbo wọn àwọn madhahib mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ pé àpà òpìdán kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbàáwọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Jundub sọ yìí pé haddu sahir darbatun bis-sayf ìyà tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi idà ká fi bẹ́ wọn lọ́rùn. Ibn al-Qayyim ní kìí ṣe pé mú idà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé wọ́n máa gbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn. tọ́lá lómi ó rò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ kìí ṣe pé wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí rẹ̀ dálẹ̀ kí kálukú sinmi. Umar radiyallahu anhu ó sọ̀rọ̀ kan etí Imam Ahmad gbé jáde bí sanadin sahih ó kọ ìwé sí gbogbo àwọn governors tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn Islam àni qutulu kulla sahirin wa sahira gbogbo òpìdán lọ́kùnrin gbogbo òpìdán lóbìnrin pípa ni kẹ́ ẹ máa pa wọ́n gbogbo òpìdán lọ́kùnrin gbogbo òpìdán lóbìnrin pípa ni kẹ́ ẹ máa pa wọ́n. ó túmọ̀ sí pé gbogbo ìjọba tó bá jẹ́ ìjọba gidi ìjọba tó bá dángájíá inú sẹ́tọ̀ ẹ̀ kọ́kọ́ ṣe náà nù gbogbo òpìdán mi tí wọ́n bá wà kó wọn lọ kó wọn jọ kó wọn pa wọn kó wọn eradicate wọn sẹ́fẹ̀yìn náà rí kó wọn bá yé jẹ́ àbí wọn bá yé jẹ́ wọn bá yé jẹ́ bàjẹ́ àmọ́ àwọn ò ní lè ṣe láwọn orílẹ̀-èdè tiwa torí àwọn náà wọ́n ń lọ bá wọn ẹ ró mi bàbá mọ̀ ń fẹ́ kẹ́ ẹ ró mi tí wọ́n bá yìn mí bá kọ́ máa ràn mí bàbá ẹ ró mi ẹ ràn mí lọ káwọn ọ̀tọ́ má rí mi gbèsè